kí Ìyábọ̀ Òjó máa wọ costume sọ́rùn at age of 75 tó wà ẹ̀ńtáyé ẹ̀ ti bàjẹ́ ó ti báyé ọmọ ọlọ́mọ jẹ́ Ìyábọ̀ olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí ẹbí léèrè pé ṣó wà nínú àwọn tó dá iṣẹ́ kan máa mú innocent people lẹ̀ fún fake transfer. This is typical Yoruba people. That is why you have to be careful of them. I'm also Yoruba. But this is typical. Àwọn fúnra wọn náà dá iṣẹ́ yẹn lẹ̀ o. Wọ́n dẹ̀ rí pé ó wà lucrative. Those that did the do matter, they even pay them. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó tún sọ̀rọ̀ nípa àwọn Yorùbá ó ní kí gbogbo èèyàn kí wọ́n máa bẹ̀rù Yorùbá ó ní lóòótọ́ àti lódodo Yorùbá lòun ó ní ṣùgbọ́n kí wọ́n máa bẹ̀rù Yorùbá. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ fídíò tó kù. For doing what they did to me at Idumata, they pay them. Apart from paying them, they help them out from the court. The same thing kan tó ń ṣẹlẹ̀ ní north lọ́wọ́lọ́wọ́ tẹ tó lórí burúkú yín complain fún. Mo wo interview kan ìkan náà àwọn aláyé yẹn sọ pé àwọn máa ń da àwọn kìíní àwọn kiri ni àwọn ò mọ anything. Àwọn náà kó àwọn náà gbéṣẹ́ láwọn lọ́wọ́. That's why you have to be careful. You have to be careful. Ẹ máa wo lórí burúkú tó ń sọ̀rọ̀ yìí o mi ò ṣẹ́ mi ò rò ó. Kò wó pé ipò arọ tóun wà pé ọmọ tòun náà lè jẹ́ èèyàn. This unfortunate woman here wọ́n jọ ṣe ni o wọ́n jọ ṣe. They both created that business of shouting ole on the innocent people. She was part of people that created it. Apart from the fact that they created it, they paid those people well. Àwọn tó ṣe kéèsì Idumata yẹn ṣé dọ̀kásì yẹ ti mọ̀ sàárì ẹ̀ olórí burúkú ni dọ̀kásì. Ìwọ tó bá dáwó sọ́dọ̀ dọ̀kásì àdàbí tó bá lè gba nǹkan tí dọ̀kásì ṣe. Ìwọ tó bá dáwó àgbo ṣàánú fún dọ̀kásì àbí gbogbo àwọn tó so mọ́ dọ̀kásì àti Ìyábọ̀ Òjó àdàbí. Àwa máa gbé nǹkan jáde fún yín tààrà a máa gbé nǹkan tá a máa fi gégùn fún yín. Èpè wà ńlẹ̀ àdàbí tó o bá ti lè gbà ohun tí dọ̀kásì tó máa mọ sàárè ọmọ ẹ̀ dọ̀kásì tí yẹ ẹ̀ máa mọ sàárè ẹ̀ dọ̀kásì tó ti gbé lọ sí òyìnbó tipẹ́tipẹ́. Ẹ wo iṣẹ́ tó lórí burúkú dọ̀kásì tí yẹ ẹ̀ ti fọwọ́ gbé sí yẹn ẹ wo iṣẹ́ tó ń ṣe ní Nàìjíríà. Àdàbí tó o bá lè gbà abo gbàdúrà ẹ̀ fọmọ ẹ̀ tó o bá lè gbà ohun tí dọ̀kásì ṣe fún mi tó ṣe fún ìdílé mi tó o bá gbàdúrà ẹ̀ fọmọ ẹ̀ tó o bá dáwó sí ọ̀dọ̀ dọ̀kásì àbò ṣe dọ̀kásì láàánú lórí anything tó o bá bí gbọmọ máa ru òkú ẹ̀ wálé fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Gbogbo ohun tí Ìyábọ̀ Alice Òjó ṣe fún èmi tó o bá lè gbà tó o bá pray irú ẹ̀ fáwọn ọmọ ẹ̀ o free àmọ́ tó o bá lè gbà tó o dẹ̀ pray irú ẹ̀ fáwọn ọmọ ẹ̀ tó o bá bí gbọmọ gbogbo wọn pátá ló máa mọ sàárè wọn. Gbogbo ẹni tẹ̀lé Ìyábọ̀ tó o bá gbádùn fún Ìyábọ̀ àbò patronize àwọn tí Ìyábọ̀ tó gbádùn fún Ìyábọ̀ Òjó gbogbo yẹn pátá lè máa mọ sàárè ọmọ. Àdàbí la gbé wá àdàbí òun la gbé wá. Kí ni mo sọ fún yín? Àdàbí òun la gbé wá. Olórí burúkú ẹ̀ kí ló kún èmi pẹ̀lú orí burúkú tó ń ṣe? Kí ló kún èmi pẹ̀lú orí burúkú tí dọ̀kásì ń ṣe? Ó lè ní dọ̀kásì ó fẹ́ gba donation ó lè amúrọ̀bà ní dọ̀kásì olórí burúkú ní dọ̀kásì ẹni òfò ẹni èpè ẹni àdánù ní dọ̀kásì. Dọ̀kásì ìyẹ́ Adéyínká ṣó mọ̀ pé iṣẹ́ pàkátà ló jẹ níjọ́ yẹn wàhálà iṣẹ́ odó ló máa jẹ́ ara máa ní ẹkú ni lọ́tẹ̀ yìí ara máa ní ẹkú ni ìyẹ́ Adéyínká a máa gbé sórí ọmọ kó tó kọ́kọ́ gbé ọmọ kan sí tó padà nù sórí testing ground ìyá ẹ máa mọ sàárì ẹ á mọ sàárì gbogbo ọmọ ẹ Dọ̀kásì tí ń bá kì mọ́ ẹ lọ́tẹ̀ yìí iṣẹ́ ẹ ti wà ńlẹ̀ steady. Olè olórí burúkú olè olóṣì olórí burúkú ọmọ ta ló bi wèrè lẹ́jọ́
olòṣì ẹni òfò ẹni àdánù ẹni ègbé ẹni ẹ̀sìn olè amúrọ̀bà olè tó bá dáwó sọ́dọ̀ Dorcas àbó dáwó sí gbogbo àwọn tó ń jọ táwọn Ìyábọ̀ Òjó ń lò yẹn ó máa ṣòfò ọmọ ni ó máa ṣòfò ọmọ wọ́n máa gbé ẹ̀gbin ni wọ́n máa fẹ̀mí ẹ̀ ṣe tutù ni olè olórí burúkú ọmọ wọ́n ti gbé lọ sílùú òyìnbó over 30-something years kò ní nǹkan rere kan ṣo tó lè fi add value mọ́ social media yìí kò ní lẹ́yìn kó tún wá parọ́ kún mú gbogbo ẹ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́nìí àwọn olórí burúkú Dorcas tí yẹ máa mọ sàárì ẹ̀ yìí Tádéyínká yẹ máa mọ sàárì àwọn tó dálẹ̀ àtìyábọ̀ olòṣì olórí burúkú tí n bá rí ẹ lọ́tẹ̀ wo tí n bá rí tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ lọ́tẹ̀ yìí wàá gba nǹkan tó ju ẹ̀mí ẹ̀ lọ sórí olórí burúkú olòṣì olè amúrọ̀bà ọmọ olòṣì adẹ́tẹ̀ olórí burúkú abirùn olórí burúkú yẹ yóò fò Adéyínká tó máa ṣòfò gbogbo ọmọ tó tara ẹ̀ jáde olòṣì olè máa mú ìyá ẹ lọ́tẹ̀ yìí àbó ṣí èrè lókè mi àtàwọn òṣì tẹ̀ ń bá kiri kó ṣí lọ ẹ jẹ́ ká lísìn sí woman ìyá rẹ̀ tí n bá mú ẹ Dorcas bá palẹ̀ mọ́ wo okú mu o mọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn Dorcas ìwọ́kẹ̀ èmi ò sọ fún ẹ pé gbowó tó fi mẹ́pa mú lọ́jọ́ tó bá ná tán mú lọ́jọ́ yẹn ló máa kú ṣé o dẹ̀ ti já sáyé máa bọ̀ wá ṣe fídíò máa bọ̀ wá Nàìjíríà owó tó fi mẹ́pa ṣáláńgá tó fi kọ́ wá ṣe fídíò ńbẹ ṣé mi sọ fún ẹ donation ẹ ti dùn mọ́ olórí burúkú òun àtàwọn Ìyábọ̀ Òjó nítorí donation ibi tó bá Nàìjíríà dé láwa yìí wọ́n á mélé wọ́n á bu wọ́n á mútọ̀ wọ́n á bu wọ́n á máṣọ yẹlé wọ́n á fàyà òun ni ogún ṣẹlẹ̀ yìí anybody kó jáde kò sẹ́ni tó máa jáde kò sí anybody tó máa jáde kò sí ẹ̀dá kankan tó máa jáde anybody tó bá ti ń dé bá everybody lawọ́ kó fún mi lónìí olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárè ọmọ ẹ̀ ẹjọ́ ṣé èmi ni mo kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn bloggers lọ sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àbí Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn bloggers tó jáde lọ́dà Gistlover tí ò gbójú pamọ́ ló kọ́kọ́ lọ ń gbé ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ àwọn bloggers láàrin èmi àti ní àtọlọ́run ta ló kọ́kọ́ publicly mystery ta ló kọ́kọ́ gbé ẹjọ́ ara wọn lọ sí social media ẹ má jẹ́ ká parọ́ tó dẹ̀ pè sọ́dọ̀ blogger tó dẹ̀ ń ba yé kò lè jẹ ẹ̀jẹ̀ ta ló kọ́kọ́ ṣé mi ni mo kọ́kọ́ ṣe ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fọmọ inú àwọn Ìyábọ̀ Òjó àti Lizzy ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fọmọ ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní àtàkì bísínẹ́sì èèyàn nínú Lizzy àti Ìyábọ̀ Òjó ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ comparison nínú Lizzy àti Ìyábọ̀ Òjó ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́ máa crop gold crop aṣọ kọ́ máa fẹnu bàjẹ́ nínú Lizzy àti Ìyábọ̀ Òjó ta ló kọ́kọ́ gbé fídíò ara wọn báyìí tó dẹ̀ fi wọn ayé ta ló kọ́kọ́ analyze fídíò ẹnìkejì ẹ̀ nínú èmi àti Ìyábọ̀ Òjó lọ́jọ́ tí Esabod béèrè ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó lọ́wọ́ mi you all on Facebook can testify to what I said you all can testify to what I said the day Esabod said Ìyábọ̀ Òjó was ugly that she's very I didn't even know she was online remember what I said but the day Esabod asked about Lizzy Anjorin on Ìyábọ̀ Òjó what did Ìyábọ̀ Òjó say Ìyábọ̀ Òjó said wọ́n fọlọ́pàá mú wọ́n gbé lọ sẹ́wọ̀n tóun bá fọlọ́pàá mú òun á kámẹ́rà ẹ̀ báyìí láti ilé ẹ̀ ni yes or no olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa sin gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ǹjẹ́ ìrí Folúkẹ́ Dáramọ́lá kó lọ pè sọ́dọ̀ Esabod kó máa bá kọ́líìgì ẹ̀jẹ̀ the same Ìyábọ̀ ló gbé Fathia Balógun lọ sọ́dọ̀ Esabod is on YouTube go on YouTube Google Esabod versus Ìyábọ̀ Òjó versus Esabod go and listen to what Ìyábọ̀ Òjó told Esabod concerning Fathia Balógun the same Ìyábọ̀ Òjó reported ìyá kí lórúkọ màmá yìí o Mama Wero the same Ìyábọ̀ Òjó reported Mama Wero to Esabod the same Ìyábọ̀ Òjó reported
Sunday Igboho to Esabod. This same Iyabo Ojo reported Gani Adams to Esabod. Go and check history of people that Esabod attacked. Iyabo Ojo don't hide it. Who was the person that reported MC Oluomo versus Kilorúkọ Ìkejì MC Oluomo to Esabod? Who was the first person? You